gbọ́ eléyìí ọmọ ológo, kí ló fà á tí àsọtán ọ̀rọ̀ tó pọ̀ tó báyìí nínú ìrìn àjò ẹ lókè ìpẹ̀láyé? Kí ló dé tó nínú tá a kó ọ̀rọ̀ sí? O rò wípé kó o sọ́tọ́ pátá ó ní ọ̀nà àbáyọ fi lè wà fún ọ ní? Ó ti gbàgbé pé imú níkà kò jẹ́ ká gbóòórùn aṣebi. Gbọ́ eléyìí, kò sí ọ̀nà àbáyọ rárá nínú àsọtán ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ kò lójú kan nínú ayé, ọ̀pọ̀ padà síbi tó ti gbé kúrò lánàá nípa ẹ̀nínú tá a kọ́rọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ ti fi ọ̀rọ̀ lọ̀kà, ọ̀pọ̀ ti fi ọ̀rọ̀ lọ aláròká tó fojú jọ̀rẹ́. Aláròká wá tẹ́pẹ́pẹ́ ọ̀rọ̀ àjọsọ, gbogbo ayé mọ ibi tí ara bíbá sí àti ìgbésí òfò tó kàn tó fẹ́ gbé lókè ìpẹ̀láyé. Láti bẹ̀, ènìyàn hùwà gẹ́gẹ́ bí ènìyàn. Ọmọ ológo ò lè gbé ìgbésẹ̀ tó kàn mọ́. Kábíyèsí Ọlọ́run, ẹ wo ìpín tí ara bí yàn láti ọ̀run gẹ́gẹ́ bí ìpín tí ó fi rí ayé lò rí ayé ṣe, tí alagbalúgbú omi ògo àbáwáyé rẹ̀ kò ní di adágún táyé máa ń lémú fún àìlèfọ̀rọ̀ síkùn bí àgbà. Ẹ wo kò tí ọmọ ológo wà nínú ayé o, ó sì ń gbàdúrà, ó ń gbààwẹ̀. Mo fẹ́ dogún, mo fẹ́ dọgbọ̀n, ohun tó kàn rí tí mo fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ògo. Ẹ wo kò tí ọmọ ológo wà, ilẹ̀ má ti ń ṣú lọ. Ṣé o mọ̀ pé àti òwúrọ̀ nílẹ̀ ti ń ṣú ni? Tí ẹ gbọ́, àwọn àgbàlagbà tó súnmọ́ bí wọ́n lérè, wọ́n ò jẹ́ kó yé ọ wípé ó dàbí àná káwọn délé ayé ni. Káì, ogun tó fi ń jára rẹ nípa èlé palẹ̀kùn ẹnu rẹ mọ́, kìbá dára tó bá jẹ́ àfiṣe ni. Kìbá dára kó o gbàwẹ̀ tí o kó o má bàa ṣerú ẹgbẹ́ rẹ níkẹyìn ayé ni. O ò mọjú orí rẹ báyìí, fọ̀rọ̀ síkùn kó o lè bá aráyé lò. Àdúrà mi lókè pẹ̀ fún ọ ni wípé ẹnu rẹ yóò ní bàyẹn mọ́ rẹ jẹ́ o. Tí ẹ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n mọ tá à ń pè ní kọ̀rọ̀ ayé, àbọ̀ ọ̀mọ̀ yìí pé ayé ní kọ̀rọ̀. Béèrè pé ìjọ ṣeé ṣe káráyé gbé rógolò bá ìgbà mu tá a bá lè fọ̀rọ̀ síkùn bí àgbà. Wò ó, wọn ò jẹ́ kó yí ọ wípé àwọn tó wà lókè téńté láyé tó ń wò yẹn, ohun àkọ́kọ́ tí Ọlọ́run aṣẹ̀dá yóò fi rọ̀ wọ́n lọ́rùn ó ní pípa ilẹ̀kùn ẹnu wọn mọ́. Gbogbo ọ̀rọ̀ pátá ló gbẹnu ẹ.